mo tún kí yín káàbọ̀ sórí àkọ́tún ìròyìn àkíkà lórí ìkànnì ìròyìn Fẹ́lífẹ́lí TV níbi tá a ti máa ń mú àwọn ìròyìn tó ní í ṣe pẹ̀lú ìwà ipá, ìwà ọ̀daràn àtonírúurú ìwà láabi míì wá fún yín táfíjọ́ mọ́ kọ́gbọ́n táàmọ̀ fi kẹ́kọ̀ọ́ tásìjọ́ mọ́ fi mọ ibi tí ayé ń yí lọ. Sodiq Olúwaṣèyí lèmi jẹ́ Bashar bàbá tó bí mi lọ́mọ. ẹ jẹ́ ń dókè lọ́hùn náà. ìròyìn Fẹ́lífẹ́lí TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè. ẹ káàbọ̀ padà láti òdì kejì lọ́hùn-ún ó dá ẹ jẹ́ mọ́ mú ìròyìn náà kà wá fún yín. ìròyìn eléyìí tó kọ́kọ́ lákàkè níwájú mi fún ti tàkókò yìí òun náà ni ìròyìn àwọn kọ̀rọ̀sí ẹ̀gbọ́n kan tí wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n rí àbúrò wọn ọmọ ọdún mẹ́rìndínlógún wọ́n rí mọ́lẹ̀ láàyè ní ìpínlẹ̀ Zamfara. bí ọ̀rọ̀ ọ̀hún ṣe jẹ́ gan ni pé wọ́n ní àwọn ẹ̀gbọ́n ọ̀hún tí ìkànnù wọn jẹ́ ọmọ ọdún méjìléníogún tí kejì jẹ́ ọmọ ọdún méjìdínlógún náà ni wọ́n rí àbúrò wọn torúkọ tiẹ̀ ń jẹ́ Abubakar tó jẹ́ ọmọ ọdún mẹ́rìndínlógún tí wọ́n rí mọ́lẹ̀ láàyè látàrí pé wọ́n ní ó sọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn nù ní ìlú Zaria ní ìpínlẹ̀ Kaduna ní ìgbà tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún tó ṣẹlẹ̀ gan wọ́n ní ṣe ni àwọn mẹ́tẹ̀ẹ̀ta ni wọ́n jọ lọ ṣiṣẹ́ níbì kan ní ìlú Àbújá wọ́n ní ibẹ̀ náà ni wọ́n ti ní gbọ́nmi sí omi òtó látàrí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ìkànnù wọn eléyìí tó sọnù bóyá láti ọwọ́ àbúrò wọn eléyìí tó jẹ́ ọmọ ọdún mẹ́rìndínlógún ọ̀hún wọ́n ní àti ìlú Àbújá òun náà ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní fa ọ̀rọ̀ ọ̀hún tó ti ń ṣe lóní ìfàǹfà nígbà tí wọ́n padà sí ìlú Zaria ní ìpínlẹ̀ Kaduna òun náà ni wọ́n á lọ gbẹ́lẹ̀ bíríkótó wípé àbúrò wọn Abubakar ń gan wípé òun náà ló ṣe bẹ́ẹ̀ ló jí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ilé tí àwọn ń wá láti ìlú Àbújá tí wọn ò rí o wọ́n ní bí wọ́n ti gbẹ́lẹ̀ bíríkótó rèé sí ilé àkọ́kù kan lẹ́bàá inú oko kan wọ́n ní ibẹ̀ òun náà ni wọ́n mọ̀ rí àbúrò wọn yìí wọ́n rí mọ́bẹ̀ láàyè tí wọ́n sì fi orí rẹ̀ nìkan sí ìta wọ́n ní wọ́n so ọwọ́ rẹ̀ méjèèjì wọ́n so sẹ́yìn kó tó di pé wọ́n gbé sínú kòtò ilé tí wọ́n gbẹ́ ọ̀hún tí wọ́n sì da yẹ̀pẹ̀ bò wọ́n ní orí Abubakar nìkan nímọ̀ bẹ́ńtà wọ́n sì fi nǹkan wọ́n fi dí lẹ́nu kódà wọ́n tún mú àpò kan wọ́n fi bo orí rẹ̀ ní ọgbà bí wọ́n ti rí mọ́lẹ̀ síbẹ̀ wọ́n ní ẹnìkan tí ń kọjá lọ ní agbègbè ọ̀hún nínú tóun lọ sí inú oko tiẹ̀ tó wá ń gbọ́ bí Abubakar bí ti ń wúkọ́ òun náà ni wá ń fojú fílẹ̀ wípé kí ni ti ń ṣẹlẹ̀ ta ni wúkọ́ lágbègbè yìí ó ní ọgbà bíi bàbá àgbẹ̀ yìí bó ti wá gbogbo agbègbè náà lórí ibi tí wọ́n rí Abubakar mọ́lẹ̀ sí o tí gbogbo ara rẹ̀ ti ń bẹ nínú ilẹ̀ tí orí rẹ̀ nìkan sì jáde síta wọn ní ọgbà bẹ́ẹ̀ ló lọ ké sí iléeṣẹ́ ọlọ́pàá àti iléeṣẹ́ eléyìí tí ń rí sí ìgbáyégbádùn ọmọnìyàn ní ìpínlẹ̀ Kaduna ni wọ́n wá dóòlà Abubakar ọ̀hún lóní pápápá wọ́n sì taari ẹ̀ lọ sí ilé ìwòsàn ìjọba láti lọ gba ìtọ́jú àmọ́ wọ́n ní wọ́n ti ń dọdẹ àwọn ẹ̀gbọ́n rẹ̀ méjèèjì yìí wípé ọgbà tí ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá bá ti tẹ̀ wọ́n ó taari wọn lọ sí ilé ẹjọ́ àkíkà. nínú ìròyìn eléyìí tó tún lákàkì lọ́wọ́ mi fún ti tàkókò yìí òun náà ni ìròyìn bàbá kan eléyìí tó pa ọmọ rẹ̀ tó jẹ́ ọmọ ọdún 8 ní ìpínlẹ̀ Èkó látàrí pé ó sọ òwú ìránṣọ rẹ̀ ó sọnù ní bí ọ̀rọ̀ ọ̀hún ṣe jẹ́ gan ni pé ní nǹkan bí ọjọ́ ìṣẹ́gun ọjọ́ 5 nínú oṣù kẹjọ tí a wà nìkan bí aago 10 àárọ̀ ní agbègbè Ẹ̀pẹ́ ní ìpínlẹ̀ Èkó ó náà ni bàbá yìí ló ké sí ọmọ rẹ̀ wípé kí ó bá mú òwú tó ń rán wá pípọ̀ òun fẹ́ fi òwú òun fẹ́ fi ránṣọ nígbà tí ọmọ náà tí ó sì wá ń gọ́ ó náà ni ọ̀rọ̀ di bàbá mi ìrí òwú tí ẹni kí n mú wá ìrí o ìbínú yìí òun náà ló mú kí bàbá náà kó gbé epo pẹtiró ló bá dá lu ọmọ náà lójú ṣàràṣà ọgbà bó ti dá lù ú ló di pé mí ọmọ òun kò fẹ́ẹ̀ jákè dáadáa o ló mú kí ọmọ náà kó bẹ̀rẹ̀ sí ní máa bì àwọn nǹkan ló bẹ̀rẹ̀ sí ní pọ̀ àwọn nǹkan funfun kan láti ẹnu àti imú rẹ̀ wọ́n ní ọgbà bẹ́ẹ̀ ni bàbá yìí ló gbé epo pupa láti fi fún ọmọ náà mu kí ara kó lè tú wọ́n ní àmọ́ lẹ́yìn tí ọmọ ọ̀hún tó mu epo pupa náà tán kọ́ wọ́n ní kàkà kéwé àgbọ́ndẹ̀ ńṣe ló mọ̀ ń lé sí o níṣe ni ọmọ ọ̀hún ní ipò tó wà ló túbọ̀ lé koko sí wọ́n ní nígbà tí wọ́n fi gbé lóyún dìgbàdìgbà táwọn èèyàn ti ń bẹ ń tòsí bẹ́ẹ̀ nígbà tí wọ́n fi gbé dé ilé ìwòsàn
dókítà ní ọmọ tẹ́ ẹ gbé wá yìí òkúlẹ̀lẹ́jà ń tà ní o wípé ẹlẹ́mìí ti gbà á lẹ́nu rẹ̀. Nígbà tí ẹni tó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá fún ìpínlẹ̀ Èkó Benjamin Hundeyin tí ó máa fìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀ ó ní lóòótọ́ ni o ọwọ́ àwọn ti tẹ bàbá ọ̀hún tó da epo pẹtiró sí ọmọ rẹ̀ lójú látàrí pé ó sọ òwú ìránṣọ rẹ̀ nù. Wọ́n ní bàbá ọ̀hún sì ti ń jẹ́jú pàkópàkó ní akóló wọn báyìí nítorí lọ́bẹ̀ yóò wàrú ọwọ́ tó fi wàrú ọwọ́ yóò mọ ṣàlàyé àwọn náà bá ti parí ìwádìí rẹ̀ wọ́n ó taari rẹ̀ lọ síwájú ilé ẹjọ́. Ó ṣẹlẹ̀ nípínlẹ̀ Èkó bàbá gbẹ̀mí lẹ́nu ọmọ rẹ̀ látàrí òwú ìránṣọ rẹ̀ tó sọnù àkíkà. Bákan náà ìròyìn eléyìí ló tún lákàkì láti agbègbè Alákùkọ ní ìpínlẹ̀ Èkó níbi wọ́n ṣe fi léde wípé ọmọ ẹnìkan tó jẹ́ ọmọ bàbá onílé ọmọ láńlọ́ọ̀dù tó jẹ́ ló fi tìpátìkúùkù ló fi gbàbálé lára ọmọdébìnrin kan nù àwọn ayálégbé wọn. Ọmọdébìnrin ọ̀hún tó jẹ́ ọmọ ọdún 14 ní ọjọ́ ajé lọ́sẹ̀ tó kọjá. Wọ́n ní ìṣẹ̀lẹ̀ ọ̀hún náà ló ṣẹlẹ̀ ní ọjọ́ ajé ọ̀hún tí wọ́n sì fi léde ní ojú òpó ayélujára X ní ọjọ́ ìṣẹ́gun. Wọ́n fi fọ́nrán fídíò ọmọ ọ̀hún tí wọ́n fi léde pẹ̀lú bí ẹ̀jẹ̀ bó ti wà lára ṣòkòtò ilé tí ọmọ ọ̀hún wọ̀. Wọ́n ní nígbà tí àwọn mọ̀lẹ́bí ọmọ ọ̀hún kọ́ tí wọ́n tọ̀ bàbá láńlọ́ọ̀dù náà lọ wípé ẹ wo ohun tí ọmọ yín tó ṣe fún ọmọ wa tó fi tìpátìkúùkù gbàbálé lára ọmọ ọ̀hún. Wọ́n ní ohun tí bàbá ọ̀hún yún bàbá ọmọ tó fi tìpátìkúùkù bá ọmọdébìnrin ọ̀hún lájọṣepọ̀ yún bàbá láńlọ́ọ̀dù. Wọ́n ní tó sọ náà ni pé kò sí nǹkan tí ẹnikẹ́ni tí wọ́n ṣe o tí wọ́n sì fi ọmọ ọ̀hún àbí òun ṣe. Wọ́n ní òun náà ló mú àwọn òbí ọmọ ọ̀hún tí wọ́n fi ọ̀rọ̀ náà lọ ti lára ẹnìkan tó sì jẹ́ olùlò ojú òpó ayélujára tí wọ́n sì ké sí iléeṣẹ́ tí ń rí sí ẹ̀tọ́ àwọn ọmọbìnrin àti àwọn ọ̀wẹ́ lójúmọ́lẹ̀ ní ìpínlẹ̀ Èkó lóní janto. Òun náà ni wọ́n sì ti bẹ̀rẹ̀ ìwádìí lórí ọ̀rọ̀ ọ̀hún. ọ̀rọ̀ náà sì ti dé tí ìgbọ́ iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkó báyìí. Wọ́n ní wọ́n ṣe ìwádìí lórí ọ̀rọ̀ ọ̀hún wọ́n sì dájú pé wọ́n fi kélé òfin wọ́n fi gbé ọmọ bàbá láńlọ́ọ̀dù eléyìí tó fi tìpátìkúùkù tó fi jẹran sóko sí lára ọmọ ayálégbé bàbá rẹ̀ nípínlẹ̀ Èkó àkíkà. Àwọn àgbọ́gbárímù ìròyìn ọ̀hún kò ní jù báyìí lọ fún ti tàkókò yìí. Tó bá tún di nígbà míì kẹ́tùn dapò mọ́ fún àkọ́tún ìròyìn ọ̀hún. Sodiq Olúwaṣèyí lèmi jẹ́ Bashir bàbá tó bí mi lọ́mọ. Ẹ má gbàgbé láti subscribe sórí ìkànnì ìròyìn Fẹ́lifẹ́li TV títí ìgbà míì tá a tún máa pàdé eré àti àánú Olúwọba kó mọ̀ bẹ́ẹ̀ nìkọ̀ọ̀kan wá gbé ó dàbọ̀. ìròyìn Fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.